adúpẹ́ o lórí ọ̀rọ̀ Queen Naomi àti ọ̀gá Oríyọmí Hamzat. Wọ́n lọ ilé ẹjọ́ nínú ọ̀sẹ̀ tí à ń lọ lọ́wọ́ yìí. Ilé ẹjọ́ tí wọ́n lọ oṣù èwúmọ̀ èso rere jáde. Agbẹjọ́rò wọn gbìyànjú ó bẹ ilé ẹjọ́ wípé kí wọ́n jọ̀ọ́ kán fún àwọn oníbàárà láǹfààní láti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn òbí ọmọ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí, pàápàá láti wá nǹkan kan bí ẹgbà ẹ má bínú tàbí owó ìtanràn fún wọn. Adájọ́ dẹ̀ yọ̀ǹda wípé kán gbé ìgbésẹ̀ náà. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń sọ ní abẹ́ comment section tí wọ́n upload dájọ́ yẹn sí wípé kò nídìí pé kọ́sẹ̀ lọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn òbí kankan nígbà tó jẹ́ wípé ó hàn sí àwọn òbí yẹn gbangba pé àwọn ẹni ìkọ́ ló pa àwọn ọmọ àwọn. Pé kódà ọ̀rọ̀ owó pé àfúnyàn lówó pé kò yẹ pé tó táwọn òbí yẹn bá fẹ́ ṣe dáadáa kò ní kan gbóyè lọ́wọ́ wọn. Pé tó àwọn gan mọ̀ pé orí làwọn pípò ìṣètò ẹ̀ dìbò mọ́ wọn lọ́wọ́. So but àwọn èèyàn wọn ń pọ̀ yẹn bẹ́ẹ̀ nígbàgbọ́ tí wọ́n á ní ọ̀dà ẹgbọ́ tí àwọn ọ̀gá mi Oríyọmí Hamzat àti Naomi bá ti wá gbé ìgbésẹ̀ yẹn pé ẹ̀yin òbí o afẹ́fẹ́ lówó gbà má bínú so bójúmu táwọn òbí yẹn bá gbà lọ́wọ́ wọn àbí kò bójúmu ẹ fẹ́ rẹ̀ hàn lábẹ́ comment section. This is Adéọmọdé. Bye for now. Adéọmọdé, advocate for the masses.